Bàbá, ta lẹni tó tẹ ìlú Asa dó? Ṣé rí ẹni tó tẹ ìlú Asa dó tó á fẹ́ lè díẹ̀ láti mọ̀ torí àṣà tẹ́ ń rí ẹ̀ kì í ṣàṣà mi. Lákọ̀ọ́kọ́ gbangba ṣálálu ibẹ̀ wà ṣùgbọ́n bàbá ẹni kan lọ́kọ́ kó ní Àgbélé ká wá sí ibi tẹ́ ń pè lásán ọjà ní jásà bàbá ẹni yẹn bàrà mi tó mo kàn lè sọ àwọn ọmọ tí bàá bí ṣùgbọ́n mi ò kó kéré láti lè mọ ìyàwó ẹ̀ nítorí pé ìgbà ayé àwọn bàbá ẹni àwọn òkúkú kọ ìwé ìtàn bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ tó ti tó bí 100 ọdún sẹ́yìn dápẹ́ irú ọ̀ràn ẹ̀ kò lè ṣojú tiwa tó èmi ní ò lè tí ìlú ọmọ 98 lé on the 18th fẹ́ ṣe Friday 98. Wow. tó bàrà mi là ń pe bàbá ẹni tó wọ́n kò ní àpèjọ wàsásà ni bàrà ló kó ọ sẹ́yìn láti Agbele wàsásà. Bàrà yẹn ó ti tó bí ìgbà wo tóun ti kú sẹ́yìn. Bàrà yẹn. Ó mò ń sọ pé ó kéré tán tiẹ̀ á ti tó bí 100 sẹ́yìn tóun ti lọ. Àwọn ọmọ ìwo la lè tó wà láwọn ọmọ. tó kò lè kó àwọn ọmọ bí díẹ̀ mọ́ àwọn ọmọ ní ókù tó torí bàrà yìí òun ló bí ìyá tó bí ẹ̀ òun tó ló bí ìyá kan tá ń pè ní Báíwò ká bí Ọ̀ṣungbé tó ká bí ká bí bàbá léròkọ ká bí léèjò ṣùgbọ́n àwọn bàbá léròkọ àwọn ti gba ilẹ̀ Benin lọ ọmọ wọn tí ó wà ní Asa tí Agbele Asa òun ló ń jẹ́ Ọ̀pẹ́ Ìṣà. Ọ̀pẹ́ Ìṣà. Àwọn tẹ̀sọ̀ yìí sì kí ni oríkì tó pa wọ́n pọ̀ gan? Wọ́n máa ń kí wọ́n ní ọmọ Agbélé ìdíyà ìyànká àbí? Ṣé rí ẹ má torí ẹ má ṣe ayé ọlọ́ọ̀dẹ pọ̀ ọ̀dẹ. Ṣé gbogbo Agbélé lápapọ̀ ní jẹ́ Agbélé ìdíyà ìyànká ọmọ
àfibínú kọ́ ń jẹ ọmọ àfìjànú pè tẹ ẹ̀rín ọmọ rẹ̀ yìí fi kó yọnu olóńdó ìpò bẹ́ẹ̀ gbogbo Agbélé lápapọ̀ ló ń jẹ bẹ́ẹ̀ tó ìlú Agbélé pọ̀ gan-an tó bẹ́ẹ̀ tó jẹ́ pé àmọ́ra wa tán. ṣé ẹ lè bá a dárúkọ díẹ̀ lára àwọn ìlú tó wà lábẹ́ Agbélé yẹn. tó wà lábẹ́ Agbélé tó jẹ́ ti ilẹ̀ Agbélé. tó jẹ́ ti ilẹ̀ Agbélé báyìí. ok ìlú tó wà tó jẹ́ ti ilẹ̀ Agbélé òun ni Mákànṣe tí wọ́n sọ di Asa ilẹ̀ Agbélé ni tó Agbélé sì tún á ba Kọ̀dẹ́rà ilẹ̀ Agbélé ni ibì kan wà tí wọ́n pè ní abúlé Ìwọlé ilẹ̀ Agbélé náà ni tó Agbélé lọ bẹ́ẹ̀ títí ká lọ bá ìsàlẹ̀ gbà ká tó bá ìsòkò pààlà àti mọ́rọ́ àwọn tí Agbélé bá pààlà náà. ní báyìí tí Agbélé ti di ọlọ́ba ìlà ìdílé mélòó gan-an ló fẹ́ máa jọba ní ilẹ̀ Agbélé báyìí. ṣé à ń pè bí ìbàjẹ́ ẹni tí ó rọ̀ báyìí ẹ̀yin olómọ̀wò ẹ̀ ń ṣe ní fake àwa náà ń ṣe àwọn tá a dàgbà náà ń ṣe ń sìn kálukú ń sọ pé ìdílé tèmi èmi mọ̀ pé a ti pín ìdílé Agbélé sọ́nà mẹ́rin ṣùgbọ́n kákan fúnjọba ni ọba ló máa ń ṣe ruling house kì í ṣe gbogbo èyí tá à ń fẹnu ṣe yẹn èyí tó bá wo ọba náà ló máa mú ibẹ̀ kọ́ ni pé a pín Agbélé sí ọ̀nà mẹ́rin wọ́n máa mú jà wá fáwọn tí ò yẹ ṣé inú kan tí wọ́n ń pè ní ruling house òyìnbó kọ́ ni mò ń sọ yìí. ilẹ̀ ìdílé kò sí wàhálà. tó ẹ máa gbọ́ ṣẹ́ẹ̀rí wọn kì í mọra wọn pé bá a bá lé kí Táyé sọ pé èwo lè délé ẹ̀kẹ́ ìdílé ò lè délé á ti pọ̀ jù bá sì pọ̀ jù ìjọba ò ní gbà mẹ́rin tá a ṣe náà bí kò bá jẹ́ àbámúra ìjọba ò ní gbà tó ìjọba kò fẹ́ ju méjì lọ báyìí tàbí mẹ́ta ṣùgbọ́n mi Táyé Kẹ́hìndé àwa ń gbà sára nítorí pé ká lè jọba ṣe rí ọ̀rọ̀ náà kò lè ṣe kọ́ máa ṣe àkọọ́lẹ̀ wà ní Bíbélì pé ká jẹ́ kí epo àti àlìkámà ìgbọ́n bó bá di ìgbẹ̀yìn máa yọ sókè tó. àpẹẹrẹ tí mo lè fún ilẹ̀ ìdílé tó fẹ́ mọ́. tó àwọn tí a fi mẹ́yìn sínú ìwé ń sìn tí kò ní ìdánilójú pé bíi pé kéèyàn kọ̀wé síjọba kó má ti gbèsè aláàbí kọ̀wé ní káwé ìṣẹ́pẹ́. ìṣẹ́pẹ́. ìṣẹ́pẹ́ ní ìṣẹ́pẹ́. ìṣẹ́pẹ́. ẹ máa sọ lọ. ìlẹ́mọ. ìlẹ́mọ. ilé igbó. ilé igbó. ọdúnkà. 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 ìlà ìdílé mẹ́rin tẹ́yìn sì fún ìjọba nìyẹn. tó ká fọfà tó fún ọba. ó mọ̀ ń sọ pé bọ́ba bá dé tán ó lè má mú kàlákà mọ́ kó ṣe tẹ tọ́ba yẹn ni a máa hàbọ̀. bọ̀ ìlà ìdílé wo ni ti ọba yẹn báyìí. ìdílé yẹn ni ilé igbó. ok ilé igbó òun ló di ọba báyìí. bàbá gẹ́gẹ́ bí àgbàlagbà nílùú ǹjẹ́ ẹ lè sọ díẹ̀ fún wa lára àwọn akitiyan yín kó tó di pọ̀rọ̀ báyìí di nǹkan tó dòótọ́. ṣe rí
èmi ò lè sọ kí n má pa òwe. Yorùbá ní irú kì í yinra ẹ̀ mọ́bẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ bí wọ́n bá sì mọ́kọ́ fún wèrè àbí ara, bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ bí ipa tèmi kó kò ṣe látẹnudẹnu, torí èèyàn ò ní sọ pé àbúrò lòun, àfa àwọn èèyàn láṣọ pé èèyàn eré lámìí tàbá burú. tó bẹ́ẹ̀ bá ní kí n máa sọ fún ara mi máa sọ. ẹ jẹ́ àwò. ṣe rí ọ̀rọ̀ ọba, ìgbà ọba yìí ti kọ́ ṣẹlẹ̀ kékeré lèmi wà nígbà yẹn tí wọ́n ti ń lépa ọba yẹn. Gbogbo àwọn ó lépa ọba yẹn nígbà yẹn, nínú wọn àwa méjì pé ló kù. Gbogbo àwọn ọmọ wọn lájọ ń ṣe ìmúra bàbá. Ìgbà yẹn tá a bá ní ká fojú wò ẹ́ tó bí ọmọ ọdún mélòó? Èmi nígbà tí a bẹ̀rẹ̀ mo ti dàgbà díẹ̀ náà torí mo ti gbéyàwó. Kí ẹ ti fẹ́yàwó. tó bá a bá fojú wò màá ti lélé ọmọ ogún ọ̀rọ̀ nígbà tí. Ṣé ká sọ pé ẹ̀dí ìjọba ogún ọdún lọ tọrọ ti bẹ̀rẹ̀? Tàbí kó lé màá lé díẹ̀ ní ọmọ ogún. Tí ọ̀rọ̀ bá ti bẹ̀rẹ̀ ó ti wá di jíjẹ lẹ́nu. Ọ̀rọ̀ bá ti wá di jíjẹ. Àwọn wo lẹ lè gbóríyìn fún pé wọ́n ṣe é tán ṣagbátẹrù ẹ̀ tọ̀rọ̀ bá tá à ń jẹ lẹ́nu yẹn fi dé? A lè yin ara ẹ̀. Mo lè sọ pé ẹni tó ṣe jù èmi lè mú nọ́mbà wá. Lákọ̀ọ́kọ́ tí mo lè mú náà ká kọ́ fìtóró sí ọ̀tọ̀. Láì pé kò sí ẹni ǹjẹ́ lẹ́yìn ní bí ìsìn ta ni ọba wò? Kò sẹ́ni tí wò. Ọba yìí èmi ni wọ́n fún, èmi mo ní ọ̀rọ̀ ẹ̀sìn, mo láìsí ní ọjọ́ ọba. Ni mo yọ̀ǹda ẹ̀ fún ọmọ àbúrò mi tí yẹ fẹ́ di ọba náà. Bá a wá padà sí ìrìn wàhálà títí débi tá a dé lónìí pẹ̀lú ìrànwọ́ àwọn ẹbí àtọ̀rẹ́ mi láti débẹ̀, èmi náà lọ́lọ́run lọ. Bàbá àbá tún lọ síbi ìnáwó náà mi ò ṣe lọ́ba tó. Ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé látìgbà tán ti ń ṣe ọ̀rọ̀ ọlọ́ba yìí ẹ̀yin tẹ́ ẹ kù nínú ẹ̀ ju bíi méjì lọ. Ẹ ṣe lè dárúkọ ẹnìkejì yẹn. Ṣé rí èmi àti bàbá kan wà ní Asa ní ibi tá à ń pè lágbèlè Asa yẹn, Matthew Olúkò. Matthew Olúkòkú. Àwa tí mo lè sọ pé nígbà ọba ìbò bẹ́ẹ̀. Títí tẹ́ fi ṣe àṣeyọrí ọ̀rọ̀ ọlọ́ba ìgbà yìí. Ṣùgbọ́n Olúkòkú iṣẹ́ ọmọ Agbele pàtó, àlejò Agbele ni, ṣùgbọ́n ó bá wa sowọ́pọ̀ tó bẹ́ẹ̀ àti sọ́ọ́dì ọmọ ilé tó òun ní olówà ní ibi tí a ń pè l'Asa, òun la fún ní adélé ńgbà tí a fi jọba.
ẹ sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Benin lẹ́ẹ̀kan pé àwọn kan wà tán ti wà lórílẹ̀-èdè Benin tán jẹ́ ọmọ bíbí Asa Agbele díẹ̀ lè dárúkọ wọn. ok ẹnìkan wà tó jù mí lọ ó ń jẹ́ ìlú Ọládé Lọ́sà. Níbo làwọn ń gbé ní Benin? Wọ́n ń gbé ní kásàpọ̀ ní ìṣàkóso ìjọba ìbílẹ̀ Ìwẹ́rẹ̀. Ìwẹ́rẹ̀. Ṣùgbọ́n ibẹ̀ tó tẹ̀dó sí wọ́n ń pè ní lówó dání. Owó dání. Ṣùgbọ́n ìyá ẹ̀ ọmọ bíbí Agbélé ni. Ìyá ẹ̀ lọ́nà kọ níbẹ̀ ni. Ìyá ẹ̀ jẹ́ ẹ̀gbọ́n ìyá tèmi. À ń pè kọ ìyá ẹ̀ ní ẹ̀kú lóhùn. Bàbá, nígbà tí ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Fàkájà ọba yìí, ǹjẹ́ àwọn ìdílé kan wà tán sọ pé rárá nígbà ṣe kinní kan ǹjọ́ tiẹ̀ wà rárá? Rẹpẹtẹ sẹ́wọ̀n pé mo sọ lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ ọba ó dàbí ìyàwó. Ẹ̀yin lè rí ẹnìkan kí ìyàwó ẹ̀ kó wá kó rẹwà kó máa mú a dáadáa. Ẹ ṣe àwọn èèyàn ní báàbí. Wọ́n bàbí. Àdáhùn sọ̀rọ̀ yẹn àìmọye àwọn èèyàn ló bá a tó. Kọ́dà àwọn tí ò mẹ́tọ̀ọ́ mọ̀ àwọn ló wà. Àwọn tí wọ́n ń ṣe ọmọ Agbélé. Tá àti gbà lálejò Agbélé dára gbà lálejò wọ́n sọ àwọn di ọmọ ní. ọmọ ńlẹ̀. Púpọ̀ náà ní Nickname. Kálukú bí àwọn ọmọ Agbélé wà ń jẹ́ Agbélé di Àyìnká ọmọ ọ̀rẹ́ lè fẹ́ pẹ̀lú ọmọ aṣàkó pẹ́rẹ́ òwúrà ọmọ ìkejì owó ẹ̀ ń sọ ọmọ ìkejì owó ẹ̀ ń kóṣe ọmọ òjò dátù tí ọ̀dà ọmọ ẹja gbé ní omi ríran. Èmi náà bọ́jà èdè gbà ń pé nínú òwe òyìnbó ẹ̀ bá lè sanwó. Kò sí wàhálà. Nísìnyí tí gbogbo ètò ti tò bá a ṣe fẹ́, ta ni ẹni tẹ́ ẹ lè sọ pé mo máa dúpẹ́ lọ́wọ́ lágbájá o, torí lẹ́yìn Ọlọ́run bá èèyàn náà lọ́lọ́run bá máa lò, ta lẹni tọ́lọ́run bá tún lò jù? Ó ti lu ẹ̀yin ẹ náwó ẹ nára ẹ lówó, ta lẹni tọ́lọ́run bá tún lò jù pé tí n bá gbé fóònù tí n bá pè ọ̀wọ́n ló bá tún ṣe sí? Ṣé ẹ rí èmi sọ pé mo náwó àwọn ilé mi ẹnìkan tiẹ̀ wà tó jẹ́ tá a bá fẹ́ kì í ó jìnnà sí wa nítòwó ó náwó títí kí n tiẹ̀ sọ pé lẹ́yìn Ọlọ́run kò lọ́jẹ́ tó lè jẹ́ ìyẹn ni ẹbí ti déńdé. Wọ́n kópa ribiribi bẹ́ẹ̀. Àtowó àti agbára kò lọ́sà àti àbúrò ẹ̀ kan jẹ́ nípa ti ìjọba ó ṣàgbéwò agbára. Àwọn ọmọ mi tí ó tó ṣàgbára a lè fún alápọ̀nlé tó bẹ́ẹ̀ nítorí pé ìhun ilé wọn ni ìyẹn ṣe ṣùgbọ́n àwọn yẹn wọ́n jìnnà ẹ̀sùn wa tó Haruna yẹn ó fẹ́ ọmọ mi ṣùgbọ́n àná mi wà tí kò tiẹ̀ gbọ́ pé à ń ṣe nǹkan
ṣùgbọ́n tọ̀sán tó òru mẹ́wàá ká náwó ká náírà títí náà fún ẹgbẹ́ ṣiṣẹ́ ní ọjọ́ mọ́kànlá. Gẹ́gẹ́ bí ẹ̀yin sọ pé àwọn aráàta náwó wọn nára bàbá àwọn tí wọ́n jẹ́ igun kejì tí wọ́n ń bínú yẹn ìmọ̀ràn ó lẹ́ni fún wọn lórí bọ́ọ̀rọ̀ ìṣe ti dé bó ṣe yẹ kó rí ìmọ̀ràn ó lẹ́ni fún wọn sà. ṣé fún àwọn igun kejì tí wọ́n ń fapá jánu tẹ́lẹ̀tẹ́lẹ̀. ṣé à pé mi mọ̀ pé kírísítẹ́nì ni àbí mùsùlùmí. kírísítẹ́nì. ọkà bíbélì. bẹ́ẹ̀ni. ṣé à pé ibì kan wà aláṣepé gbàgbọ́ tí jehova ara wà tá ń pè ní Jésù Kristi tó sọ pé bàbá dáríjì wọn nítorí pé wọn àwọn bí wọn ṣe àwa ti dáríjì wọn láti gbà kankan máa bọ̀. kí àjọṣepọ̀ lè wà kí ìlú lè tẹ̀síwájú. bí ọba wá wá àìfọ́sọ wọn bá ní ṣe dídúdé pé wọn bá ní jà dé wọn fún oògùn bá ní jà wọn fún ìjọba bá ní jà ṣùgbọ́n Ọlọ́run ṣe. bàbá látìgbà tí ẹ ti bẹ̀rẹ̀ láti kékeré títí di báyìí lórí ọ̀rọ̀ pé kí ìlọsíwájú lè bá ilẹ̀ Agbélé ọjọ́ wo nǹkan wo ló ṣẹlẹ̀ lọ́jọ́ kan tó gbòmìdé lójú yín lórí ọ̀rọ̀ kí ọgbà ilé jẹ́ ṣe. lórí ọ̀rọ̀ yìí tí ohun tí n bá kàn sọ ni pé ohun tí ìbá gbòmìdé lójú mi kò ní Ọlọ́run ṣẹ́gun èṣù wọ́n fẹ́ di àmúṣe ní déètì àǹdè 19 torí mò ń gbàdúrà pé wọ́n fẹ́ kó kí é ṣe lójú ṣùgbọ́n bó ti ṣe ṣe kò sí ẹkún mọ́. so ó fi hàn pé nínú ìrìn àjò ìgbésí ayé yín nǹkan tá a lè sọ pé ó dùn nínú yín jù ní ọjọ́ tí wọ́n bá ń dé adé fún ọba yìí. bẹ́ẹ̀ á sì jẹ́ ìṣe rẹ̀. ṣe rí ayọ̀ di méjì ní ọjọ́ yẹn láti bẹ̀rẹ̀ torí ìkíní ọjọ́ ìbáìdè ni on the 18 ọjọ́ yìí oyè 19 àti náà birthday lọ sínú ọjọ́ ìmọ̀ọ́dún ọmọ 98. A nílò ìrọ̀rọ̀ mọ̀ràn yín fún gbogbo àwọn ọmọ kéékèèké tá à ń bọ̀ lẹ́yìn yín torí wọ́n lójú tó ti rókun tó ti rọ́sà ọ̀rọ̀ ìmọ̀ràn wo lẹ fẹ́ fún àwọn ọmọ kéékèèké sí nípa bó ṣe ká ṣe gbé ìgbésí ayé wa. ṣe rí lóòótọ́ ẹ wo rárá ọ̀rọ̀ tẹ́ńbẹ́ ilẹ̀ bá ní à ń sọ nísìnyí à ń sọ yìí ìgbé ayé tí àwa ti lò ẹ̀yin ọmọ wa ìsìn kò fẹ́ dúró lọ kò sí ohun tí ó wà lákùnrin èṣù ló gbé ìfẹ́ owó wọn yẹn sọ pé ayé ti gbẹ̀yìn pé àwọn míì sọ pé ìrọ̀lẹ́ ayé làwà Ọlọ́run kò ní ayé padà àwa èèyàn ibi tá a bá dé lọ́fún sọ pé ìrọ̀lẹ́ ayé làwà ni wọ́n pè ní ìrọ̀lẹ́ ayé àti ìgbẹ̀yìn pé ẹ̀yin ọmọ wa ìlú ẹ ṣe bí àwa bàbá yín ẹ ní ìfaradà ẹ lè rọ́jú fún ọjọ́ irú ẹ̀yìn ni irú ìtẹ̀mí ń ṣe tí mo fi yọ̀ǹda adé ẹ̀rín yọ̀ǹda
ìgbé ayé táwa ń pe ẹ̀yin ọmọ sí ni pé kẹ́ ẹ ṣe àwòkọ́ṣe àwa bàbá yín torí gbogbo ohun tó lè tán owó lè tán èèyàn lè tán ṣùgbọ́n ìwà kò ní tán nítorí bẹ́ẹ̀ ni pé ẹ̀yin ọmọ wa ìmọ̀ àtàǹgbà lójoojúmọ́ ni pé kí wọ́n ṣe àwòkọ́ṣe àwọn bàbá nítorí èmi ń ṣàwòkọ́ṣe bàbá mi lórí jẹrẹ. ẹ tí ẹ tí sọrúkọ bàbá yín fún wa. Bàbá tó bí yín gan-an. tó bí mi gan-an bàbá tó bí mi gan-an dínà lóye èṣù dínà. èṣù dínà. là ń pè ní dínà. ọmọ bó gan làwọn. ọmọ bíbí ilẹ̀ Agbele àti ìyá àti bàbá. ọmọ bíbí ilẹ̀ Agbele adúpẹ́ lọ́wọ́ ẹ ṣé gan orúkọ yín lẹ́ẹ̀kan sí i. ẹ̀mí ṣe fún otunba Lana Akintan. ẹ ṣé gan sir.